Gently, come out. Come out, please. Madam. Ẹ jẹ́ kọ́kọ́ mi dé. Mi ní mi tẹ̀lé yín o. Ẹ jẹ́ kí n pe ọkọ mi lórí fóònù kó lè mọ ibi tí mo wà. Madam, ẹ respect ara yín. Ẹ ní láti sọ kankan nítorí nǹkan tẹ́ bá sọ la máa lo against yín ní court. So ẹ dákẹ́. Ó dà, ẹ jẹ́ n pe lọ́ọ̀yà mi. Anybody tí ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ àbí tó bá fẹ́ bá yín sọ̀rọ̀, ẹ sọ fún ọkàn wá bá wa ní station wa ní èrè ajé. So madam. Jọ Please let's sọ go. fún dá. Madam, ẹ kíkan, wọ́n máa wá padà. Pé kí ni? Gbogbo pé báwo? Àwọn ọlọ́pàá ò nìyẹn ní mo lọ sí wá. I will call you later. Square one, back to the basics. So, babe, ṣé àmà bẹ̀rẹ̀ forgive me. Kí ni máa wo tó bá rí bọ́gà mi ṣe gbé ti ọmọ? Ìfẹ́ ìyá jẹ́ ṣùgbọ́n mi báyìí nígbà tó gbọ́ kó gbá mi létí. In fact, ọ̀gá mi promise to máa compensate ẹ̀sìn. Ṣé tó fẹ́ gbọ́? Ó ti fowó kún oṣù mi. Ó tiẹ̀ dá. Ṣé tó bá compensate ẹ̀? Wàá kó wọ́n yẹn fẹ́mi náà kí wọ́n jẹ̀ wá kó máa fi ṣe kí n jẹ́ máa jókòó lásán. No problem. Definitely one náà ni máa kó fún. Màá ti change. Tó bá mọ̀ nǹkan jújù mi ti rí. You can understand. Èyí tó ti ń jẹran tí ò tún rí gungun jẹ. Well, it is well. MSP on the mix, baby. Àti ṣe ní lórí. Ẹ kì í ṣe báyìí tẹ́lẹ̀. Ẹ bá ti dé láti kú báyà ṣùgbọ́n máa bá wọn kó ọkọ̀ oríṣiríṣi. Ìgbà tẹ́ ẹ̀dẹ̀ ti pè wá pé nǹkan tẹ́ bá kó bọ̀ ni mo ṣe ní ká fún wa bá yín. Ẹ gbà mí lọ́wọ́ yín o. No. Ẹ ní sùúrù. Ẹ̀yin náà mọ̀ pé school ni mo lọ. Ìgbà tẹ́ máa sọ́ọ̀sì ẹ ní school. Ṣé school tí mo wá lọ yẹn? Ṣé handout ní kí n bá yín mú wálé ni? Àbí bírò ni? I don't get it. Yèmí, a sọ pé kí ẹ bá wa mú àga òtù wá. Ó ti yé yín báà ni. Òun kẹ́gbọ̀n yóò àti fọ́fọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì bá ti jáde bẹ́ẹ̀ ni máa bá ń ra nǹkan wá ń rèmèrèwé ibi ṣíṣìn bí igbá bí àwo. Ṣùgbọ́n lè sí kì í dé yín nìsín. Olórí burúkú àbá ọlẹ́ washing machine kẹfọ́ṣọ́ mọ̀ fún oníbàmú dùrí jẹ́. Ó ti yé báà ni. Oníjẹ́wọ̀ kọjí change sí a. Ìmọ̀ bínú ìjọ gúgúrú àtẹ̀pà kì í bá ara ìbá gbé jáde. Oh, brilliant. Ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀. So as it is, gúgúrú àtẹ̀pà ni problem yín báyìí. Ó ní problem tèmi. Kò sí wàhálà. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Tí n bá ti ń wọnú ilé lọ́sìn, ẹ̀yin ẹ tẹ̀lé mi. Màá fún yín lówó. Kẹ́ lọ rà á more than enough. Kẹ́ ẹ̀ dẹ̀ enjoy ara yín. Ṣé ti wà okay? Ẹ wò, àti ṣe mí lóore. Ẹ mọ̀ pé èmi problem tèmi ò ń ṣe gúgúrú àtẹ̀pà. Òun ló fẹ́ jẹ gúgúrú àtẹ̀pà. Kí ni problem rẹ? Ṣáṣọ kan ló kù ló sọ ẹnìkan máa kó wá ní kí pọ́blẹ́mù rẹ wọ́n ṣàti ní kọ̀ọ̀tùmù kéde bá ká kí pọ́blẹ́mù rẹ. Ó ti yé yín jàre àti ṣèmi lọ ẹ mọ̀ pé nǹkan tèmi ẹ máa ń ṣe special lọ́tọ̀ ni. Mo ti ẹ̀ mọ̀ pé ẹ̀yin. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ní tí ẹnu tí ó ti fẹ̀ mo ti fẹ̀ yín lẹ́nu ó ti wide. Yèmí ìfẹ́ lẹ́nu ṣèmi náà lẹ́nu aṣọ kìí àti lòkò ní yóò sẹ̀ yóò kú akọ. O ti òun náà bí a ṣe bí. Mo ti gbọ́ kò sí wàhálà ṣe ṣàwà okay. We are okay mother okay dad yes. Ẹ wò bí mo ṣe wà ní ebi ń pa mí gan-an kí ló wà available báyìí. Ó yẹ kẹ́ trust mi ti bá yín díṣ oúnjẹ yín sílẹ̀. I trust you. Ṣé kí lọ gbé wá bíbá yín ni àbí. No ẹ jẹ́ lọ sínú ilé ẹ jẹ́ lọ jẹun ẹ má wọlé bàbá onígúgúrú àtẹ̀pà wọ́n máa gbé wá fún yín. Nítorí owó Ẹni Ọlọ́run wà èèyàn mi ò ṣé torí ipò àìsè báyìí èèyàn ẹ ṣàánú mi torí Ọlọ́run. lè ka ìdíra Ẹni Ọlọ́run bù kó bù mí. Ẹni Ọlọ́run bù kó bù mí o. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ẹ ní fọ́ lójú. Ẹ ṣàánú ẹ ṣe o. Ayé yín àgbà o. Ẹ ní fọ́ lójú o lágbára Ọlọ́run. Ẹni Ọlọ́run bù kó bù mí. ilé ayé ni wọ́n Ẹni gbé Ọlọ́run bù kó bù mí o. Ẹ ní fọ́ lójú o. ilé ayé ni
yóò ní fọ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ní fọ́ lójú o. mo ní kó dóhùn yẹn padà. ẹ̀yin boys ẹ ní sùúrù ẹ tí ẹ ṣàánú ẹ afọ́jú ni kí ló ṣe fún yín. bó ṣe wà yẹn olófò ní wúmá yìí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ tó máa tọrọ bára àwọn bára ẹgbẹ́ wọn máa ṣẹ́ẹ̀tù wa bọ̀ tó wọn fẹ́ ṣẹ́ẹ̀tù wa la ṣe lè pa kúrò bẹ́ẹ̀ ó tún wá dúró sí ibà kó máa tẹ́jú ra ní bíbá yàrá mi ọgbà ìlera kúrò bíbá ẹgbẹ́ orí padà sẹ́. stingy oníbàárà mi ìrírí eré rí o. ṣé ẹ mọ̀ pé àwọn pípò yìí owó kókù lọ kárùn lọ́lọ́ fún wọn ni. Bàbá àwọn náà lọ mọ kú. Ọlọ́run àlọ́ máa rùn tààrùn gbọ́dọ̀ pa. Ọlọ́run sẹ́ẹ̀ kò sóyàn bẹ́ẹ̀. àrùn lè pa wá ikú lè pa wá. ẹ fara yín balẹ̀ fún ara yín pamọ́. ẹ fara yín pamọ́. kí ló fa tó yìí báyìí. ẹ ṣàánú fún wọn. Kí lè fẹ́ ká ṣe báyìí. a ní ẹ ṣàánú ẹ filẹ̀. Ká máa lọ àbí kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ àbí. ṣe máa mú fún wa. Kò sọ aláwẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Àwa ti lọ sẹ́ẹ̀ ṣe bẹ́yìn ni. ẹlẹ́nu lélẹ́yìí tòròyò ẹlẹ́nu lélẹ́yìí tòròyò. ẹ ṣàánú wa. Yes sir. ẹ ní sùúrù. Yes sir. ọmọ yín kọ́ rẹ̀ ni. ọmọ mi ni. bàbá ẹ̀ wá ń kọ́. ẹ wo sá long story ni. long story ni. ṣé wọn ṣe kọ́kọ́ fún ẹ. wọn ṣe kọ́kọ́ fún ẹ ṣé sá. ó yé mi. ọmọ ìkéré báyìí níbo lẹ wá ń sùn sí. ẹ wo inú uncompleted building là ń sùn sí. bẹ́ẹ̀ ni. uncompleted building. bẹ́ẹ̀ ni. lọ́lọ́mọ ìkéré yìí. bẹ́ẹ̀ ni. ẹ ti ẹ bẹ̀rù kó má lọ ṣe nǹkan kan fún lóru. kò séèyàn kankan kò sí kan tí máa ṣe a máa sùn a máa jí a tún máa wá tọrọ bárà lọ́tún ní amúríwá ká fọrùn lẹ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa sá. òde nísìnyí tí wọn náà ti rí pé àwọn bọ́ìsì tó ń lọ kiri tí n bá sí bíbá yẹn sìn ìka ló máa ṣe fún ẹ ṣé o mind kí n mú wa àtọmọ ẹ kí n fi síbi kan tẹ̀lé máa gbé. ẹ ṣé sá ẹ ṣé sá ẹ ṣé sá ẹ ṣé sá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ ṣé sá ẹ ṣé o ẹ ní fọ́ lójú o ẹ̀yin náà aráàánú gbà o lágbára ọlẹ ní dààmú láyé yín o ẹ ṣé o ẹ ṣé sá ẹ ṣé sá. pẹ̀lẹ́ àṣẹ o my dear. Àbúrò báwo. My dear, ẹ káàbọ̀. Wo ilé mi ló wà kò relax. My dear, wo àwọn àgbà bọ̀ wọ́n ní ojú ló ń rojú ṣàánú. Ibi tí mo dágbére pé mò ń lọ pé mò ń wáṣẹ́ lọ ni mo ti pàdé lédi pẹ̀lú ọmọ ẹ̀ tó ti tọrọ bára. Ó ní láti rí nǹkan táwọn boys àdúgbò yẹn ń ṣe fún. Tí mo bá fi lédi ilẹ̀ ńbẹ̀ tí n bá lọ wọ́n lè ṣe nǹkan burúkú fún un. ṣùgbọ́n mo yé kéré láàánú mi ṣe wọ́n tún kó gbowó ẹ̀. ẹ wo my dear jẹ́ ẹ wọlé ọmọ bébì má bọ̀. ṣé ẹ rọra o ẹsẹ̀ ìkejì ẹ rọra o. Babe, wo ṣé mo kàn ti fẹ́ kó ṣe fún mi my dear ìfọlọ́run bẹ́ẹ̀ jọ mo fẹ́ kó bá mi support àwọn ọmọ yẹn especially ọmọ ìkéré yẹn yeah I know you a good woman but ìwọ náà mọ̀ pé wọ́n ní ìdí àánú ti bá ń ṣe lè nínú ọmọ àti orí ọ̀rọ̀ bá jọ ṣùgbọ́n kò sí problem finger crossed kò sí problem mo fẹ́ sóúnjẹ tí mi àti ẹ̀ máa jẹ tẹ́lẹ̀ ní nísìnyí máa tún jà wá mẹ́rin àti di mẹ́rin ń sìn àbí. bọ́lá òun ṣe kọ́ ni báyìí ń sìn ibi tí mo ń lọ ẹ̀ mo tí ì débẹ̀ o. tètè máa lọ wà á dé láyọ̀ kì má pẹ́ òun fọlọ́run sí ẹ o. kò ṣe má jẹ́ a. àìkí ló dé gan-an ibo la ń lọ tako. ẹ jókòó sáà. ìyá mi ó ti wà òkè báyìí. ẹ jókòó mo fọlọ́run ọba bẹ̀yìn ẹ jókòó. ó dáa. oore ńlá lẹ ṣe fún mi o fún pé ọmọ mi tiẹ̀ ṣẹ̀yìn tẹ dárí mo bẹ̀yìn ẹ dẹ̀ dárí jì mí ẹ ṣe gan mo dúpẹ́. ṣé rírà àwọn ọmọ ọ̀sìn àfi ká fi sẹ́nu ká dákẹ́ nǹkan ò yé wọn. kò sí wàhálà mo ro gbogbo sítórì yín tẹ ti sọ fún mi láti bẹ̀rẹ̀ mo wá rò pé kí ló yẹ kí n ṣe fún yín
ó wù mí kí n dá yín lọ́lá. Inú mi á dùn tẹ́ bá lè ṣàánú mi, àánú mo béèrè kí eyín tó ti jẹun rí tó ń padà jẹ eegun kó padà jẹun ó wù mí kí n padà sáàárín àwọn ọ̀rẹ́ mi bí ṣe ń dágbé tí mo kàn ń dá ṣe nǹkan kò bá mi lára mu. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ má wọrí. Mo fẹ́ rán yín lọ sílùú ọba tẹ́ bá fẹ́. Mo fẹ́ relocate yín. Lọ sílùú òyìnbó? Bẹ́ẹ̀ ni. Ìyá mi á dùn. Ẹ má lè ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Ìdùnnú. Máa pe ẹni tó máa bá yín ṣe pálí ń sìn tó máa bá yín ṣe passport yín máa pè é sìn so máa wá. Ẹ lè fún ní details. Ìyá mi mo ní passport. Ẹ ní passport. 10 years valid ló wà lórí ẹ. Tó dẹ̀ ṣì wà valid. Bẹ́ẹ̀ ni. Ok. Tó bá rí bẹ́ẹ̀ ń gbà yín màá mọ nǹkan tí màá ṣe sí. Ẹ má. Ṣé torí owó wáì èèyàn mi o. Babe. I have a good news. Which news? Good news? What's the good news? We have made it again. You joking? You know what? What? We want the compensation to myself. Yeah. Guess what the compensation is all about? Money? No. But come if you're not to see you. We are back on our feet. Amen. God has answered our prayer at last. When you work on fellow passport, money passport. Yes. In fact, where's my passport? It's in the drawer. That's my love. Come, my dear. Chimoke, opportunity come but once. Yes. Opportunity, second chance. Lóní orí ọ̀fẹ́ yìí. Èmi ò ní fẹ́ ká tún lọ misuse it. So you understand? You have to think twice. I promise, my love. This time around, I'll manage it, Dada. Oh, good. I love you. Okay. Ṣé mo pé àkèrè fọ̀tà níbọ̀lẹ́ méjì? Ènìyàn ló dẹ́ṣin dóró, lẹ́ṣin bá ya dìgbòlugi. Baba Washman, hey, congratulations. Ẹ wo, inú mi kàn dùn mí. So bẹ́ẹ̀ ni náà ṣe wà ń sìn. Ẹ máa sọ pé Londoner lé mi o, mo ti dé London. Wo, mi ni kò bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. She has done so well. Ẹ wo, nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé tẹ́ bá ti débẹ̀ ẹ má gbàgbé mi o. Ṣé mọ̀ pé favourite yín ni mo jẹ́. Tẹ́ bá ti débẹ̀ kẹ́ máa pè mí o. Ṣé o mọ̀ pé ìwọ lọ́lọ́run ló? Ẹ gbà mí o. Mọ́mì. Màmá ní dààmú. Ẹ gbà mí o. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀ mọ́mì? Ó wá ṣe mí lóore. Mọ́mì kí ló dé? Góòdì tí mo gbà lálẹ́ ìjẹta lọ́wọ́ áùdùmọ́là kọ́sítọ́mà mi. Mo ti wá gbónú lé mi. Mọ́mì báwo lè ṣe ń ṣe báyìí dẹ̀ wá dẹ́rù bà mí? Ẹ wá dáadáa náà. Ṣé mí lóore ọkọ mi. Ibo ló bá mi fi sí. Mọ́mì ẹ sọ pé ẹ wọnú yàrá yẹn ẹ wo everywhere. Mo ní mo ti tú everywhere gbogbo àwọn góòdì mi ni mo kó síta inú báàgì ló wà kò ń ṣe kó dàpọ̀ rárá mo ṣe gbá ni. Àǹtí ṣe mí lóore. Mi understand nǹkan tẹ́ ń sọ. I don't understand. Kí lẹ̀ ń sọ? Mọ́mì ẹ ní sùúrù. Ẹ lọ fún mọ́mì góòlù. Olúwa ṣe mí lórí ọkọ mi. Ṣé bẹ́ẹ̀ mi ni mo bí ẹ? Onídòwò máa fún ẹ. Mom, stop now, Mom, stop. Stop it. You're embarrassing me. No, how could you? Mom, so trust ọmọ tẹ tún bí. Ẹ gbà mí. Oh, okay. Ẹ gbà mí o. Bàbá ẹ fi mí lé ọ̀rọ̀ owó là ń sọ. Ọ̀rọ̀ millions là ń sọ yìí. Bàbá ẹ wẹ́jọ stop gbogbo nǹkan kí ló mọ́ bẹ̀ ní sùúrù. Okay. Ṣebí àwọn náà wà bíbá. Ṣé èmi nìkan ni mo wà bíbá yín sìn? Mo ti ní sùúrù. Bí mo ń bẹ sọ gbogbo nǹkan tí ń ṣe mí o. Mọ́mì. Gbogbo nǹkan tí ń ṣe mí o. Mom, calm down. Ẹ bá mi wá kóòdù ẹ ṣàánú mi o. Mọ́mì ẹ bí wọn. Bàbá ẹ ní sùúrù. Ṣebí ẹ wọnú yàrá mọ́mì lẹ́kan. Sọ̀rọ̀ náà. No, show wa alright. Mọ́mì ń wọ. Bàbá Washman. Yes. Ó wọnú yàrá mi. Yes, ẹ sọ̀rọ̀. Ṣé àwọn náà máa lọ gbé góòdì mi àbí kí ló ń sọ? Ṣọ́ọ̀ṣẹ̀ ń wá bí ni. So ẹ trust èmi àwọn lẹ trust. Mọ́mì ẹ trust èmi. Olúwa ṣe mí lóore. Mọ́mì lóòótọ́ nígbà tí mo wo living room tí mo rí yín mo lọ wò yín nù yàrá. Mọ́mì ṣe ti gbọ́. Inú ti mú. Mọ́mì ṣe ti gbọ́ kọ́tọ́ sọ. Okay. Nígbà tí ń dẹ wò yín nù yàrá tí mo bá yín bẹ̀ bí ṣe jáde àti ṣe mí lóore tún ní kí n kó toiletries yín pé kí n tún bá yín gbé wọnú ilé.
Ẹni sùúrù mọ́mì bàbá ẹni sùúrù ẹ̀kọ́ yẹn máa. Ṣé mi lóore ọkọ mi olówó orí mi. Mom stop. Máa fún ẹ lówó já lọ. Mom stop ẹ bàbá ẹni sùúrù ìgbà tá a wálé ẹ̀kọ́ yẹn ẹ gbé bag dání where is the bag? No, where is the bag? Ẹ gbé bag dání bag yẹn dà. Ó tọ́ ni bag mi wà lọ́dọ̀ gate man. Bag why? Ọjọ́ ẹni máa ń tọ́jú ẹrù. Why? Ẹ̀yin wà nílé bag yín wà ń ta. Mom ẹni sùúrù ẹni sùúrù I'm coming back now. I'm coming back bàbá gate man. Ẹ wo mú mi bóyá ẹ fọwọ́ òsì fi síbi kan ni àbí kó jẹ́ pé ẹ fara yín balẹ̀. Ó yá bàbá ẹ tẹ̀lé mi mọ́mì ó yá bàbá ni ó yá bàbá ẹ wo báàgì yẹn ẹ tún báàgì yẹn náà kí ló tẹ̀ ń wo báyìí. Báàgì mi ni kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ẹ ní sùúrù ẹ̀yin kọ́ lẹ máa sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ tún báàgì yẹn. Ó yá. Ẹ yá lè jẹ́ mi lọ́jọ́ tún gbọ́dọ̀ sẹ́yìn lẹ́nu kalẹ̀. Ó lè ṣe ó yá wẹrẹ ní. No mommy I'm disappointed ẹ trust èmi ọmọ yín ẹ trust èmi ọmọ yín. Ẹ̀dùn. Ẹ̀dùn náà mi ì tí ì understand. Mẹ́kàn tí yé mi mẹ́kàn tí understand. Ẹ fẹ́ dá wọn sí mi sí gbèsè ẹ fẹ́ dá wọn sí gbèsè. Bàbá ẹ ti pa mí náà. Mọ́mí ṣebí mo sọ fún yín you don't trust your own daughter. Kò rí bẹ́ẹ̀. Bàbá ẹ lọ gbé mi ní góòdì ẹ fẹ́ rán mi lọ sóko wa ní Kàrẹ́ ayé tún tẹ̀lé yín dé bí. Bí bá sọ̀rọ̀ máa láyín gbájú. Èmi máa ń láyín ní jù. Ọmọ sàn bèbè sójú olóró ẹ̀mí mọ sójú òfìyàn àbá. Ibo ni mẹ́ alógbà kò gbé báàgì síbi kò fẹ́ mú tèrè kó bá mi. Ẹ máa gba Canada. Kò jù bẹ́ẹ̀ lọ ó lé ní. Bẹ́ẹ̀ ṣe wà yìí ibi tẹ́ wà yìí náà máa ti mú yín. Lọ́wọ́ fún mi wá fún mi. Lọ ní òrójú wọn wọ̀kọ̀wọ́kọ̀. Kò bá ti mú fani kò bá gbé wọn lẹ̀ wà jẹ fọ́ ajé àbá wà jẹ fọ́ ọ̀sẹ̀ ọ̀fẹ́ mi tèmi kó bá mi ọ̀fẹ́ kó bá mi. Mọ́mì ẹ̀gbọ́n náà aago mẹ́rin ló dùn ní ọwọ́ yín bẹ́ẹ̀. Nísìnyí 10:15 la wà o. Àmọ́ ṣá dájú òkè ń fẹ́ bá nǹkan tó wọlé àbí kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀ ṣé ti pè wọ́n. Mo ti pè wọ́n lẹ́ẹ̀kan wọn ò gbé. Ẹ wo bí akẹ́tútù wọn pè torí ilé ìtọ́jọ́ pé 10:15 la wà yìí àyà tèmi ń já ọ torí wọn kì í pẹ́ ta tó yìí o ó yá ẹ pè wọ́n. Dúró tiẹ̀ dúró bẹ́ẹ̀ yẹn. Ṣé ti pè wọ́n? Ó ti ring. Hello. Báwo ni o? Ọ́físà Bòdé ló sọ̀rọ̀. Ọ́físà Bòdé? Kí ló ṣẹlẹ̀? Àwọn ọkọ yín wà ní kọ́sọ́ọ̀dù wa ní Ìrìàjí. Ìrìàjí? Kí ló ń ṣe ní Ìrìàjí? Tẹ́ ẹ bá dé kọ́sọ́ọ̀dù wa láàárọ̀ ọ̀la, ẹ wá béèrè nǹkan tó ṣẹlẹ̀. Police station kọ́ ní Ìrìàjí yẹn ni. Àbí? Ó dàbí pé police station ni. Police station kẹ̀. Wọ́n náà wà police station ní o. Mọ́mì, kí ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ ní police station? Wọ́n ṣàlàyé fẹ́mi náà. Wọ́n ṣàlàyé fún mi o. Mọ́mì ẹ wò ẹ tètè mọ bẹ ṣe ẹ mú mi dání ẹ já tètè máa lọ. Báyìí ti ṣú. Bàbá débẹ̀ gan nísìn wọ́n lè má jẹ́ àwọlé wọ́n lè má jẹ́ àárí wọn. Ilẹ̀ ti ṣú tó bá dàárọ̀ làkà kúkú lọ. Olùgilẹ̀ ṣì yà sáyé. Májábá sílẹ̀ ní lẹ́yìn. Ìyẹn àkọ́bọ̀ tó pọ̀. Rọra ilé ayé ni wọ́n ń pè bí o àní rọra ṣe o ilé ayé ni wọ́n ń pè àní rọra ṣe o ilé ayé ni wọ́n ń pè bí àní rọra yé o square one back to the basics. Square one we are back to the basics. Ọ̀gbẹ́ni kò ìbólẹ̀ kò sọ̀rọ̀ jàre kí ló ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ pọ̀pọ̀ ń wá mọ̀mọ́ ń wá mọ́mì. Máa lọ sí post ẹ̀ 100. Yes. Ẹ rọra mọ̀ tálẹ̀ bèrè mà. Àwọn mọ́mì mi. Àwọn mọ́mì. Madam wo mi you understand? Madam Asabi Sadola. Oh, that's my mom.
Yes, ṣé kò sí problem ma? No nípa ẹni tó ń bá wọn ṣiṣẹ́ dry cleaner wọn ni mo wá fún. Dry cleaner? Ẹ má bínú ẹ jọ̀ọ́ báwo lẹ̀yin ṣe jẹ́ sí dry cleaner yẹn? Ọkọ mi ni. Ẹ̀yin níyàwó olè. Ọkọ tèmi ń ṣolè, ọkọ mi ń ṣolè, sábàbí lásán ni. Sábàbí ni. Ọkọ yín ò kí ń ṣolè, sábàbí lásán ni. Ṣé fẹ́ gbọ́ mà tó wáyé pé mi ò sí nílé tó wá sọ fún mi pé ọkọ yín ó jalè màá ní sábàbí ni o wọ́n parọ́ mọ́ wọn ni o ṣé èṣù ni bọ̀ ṣe fẹ́ gbọ́ mi ò mú ọkọ yín báyìí mo mú ọkọ yín mo mú wọn bí báyìí fún ara mi báyìí ni mo rí ọkọ yín níbi tó ti ń kó gold mọ̀ sí mi tí wọ́n dẹ̀ kó sínú báàgì wọn so kí lẹ fẹ́ sọ ń pa yẹn. Kátẹ̀ lórí bẹ́ẹ̀ iṣẹ́ èṣù ni. Iṣẹ́ èṣù ni. Èṣù yìí náà ló dáràn èṣù náà la máa ń parọ́ ọmọ àwọn òde wa dùn mí o àmọ́ mi tó bá jẹ́ pé ẹ ètè wá bí 1 hour ago ni ẹ bá dẹ̀ bá mọ́ sí mi ó ti lọ sí Àbújá kó dẹ̀ tó dé nísìn mọ́ mi ò lò rárá tí n bá calculate mo máa lo 1.5 months. Lóhùn. Bẹ́ẹ̀ni ó dẹ̀ dùn mí. Ó dẹ̀ máa padà wá ẹ ṣé máa padà wá. Ẹ pẹ̀lẹ́. Ìyá ìtì ẹ̀fọ́ ni ṣe fẹ́ gbọ́ ibi tí ọkọ yín máa jẹrà mú ibẹ̀ ló lọ yẹn nǹkan tí máa ṣe fún yín wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ máa rí mi wò bí ìrún nonsense. We are back to the basics. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi ò understand gbogbo ìkúnlẹ̀ yìí o kí lẹ̀ ń bẹ̀ mí fún ná ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà kí lẹ̀ ń bẹ̀ mí fún ẹjà ní lónìí ẹ tún fẹ́ fi ìkúnlẹ̀ pa mí kí ló dé òkè báwo lẹ́yìn gangan tiẹ̀ ṣe jẹ́ because I don't really understand. Ìyàwó ẹ̀ lèmi jẹ́ sábàbí lásán ni ọkọ mi ò ń jalè kó ń ṣolè tó bá jólè ni mi ò ní fẹ́. Madam inú ilé mi lẹ ti wá bá mi o ẹ try láti mọ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin ni ìyàwó fìríǹdì ọ̀kẹ́ ẹ̀yin ni ìyàwó olè ṣé mi ò tiẹ̀ dúpẹ́ ògbódìdí èmi gangan lọ nínú ilé yìí ládùúgbò bí mo ṣe ń tọ́jú wọn tó even tí bá tún san sálárì màá tún mọ̀ tún fún wọn ní extra money ẹ̀yin kọ́ báwo lẹ ṣe jẹ́ o. Ẹ wò má Àṣàbí lórúkọ mi aláàánú mi ni ẹni yìí jẹ́ ó gbà mí sílé tọmọtọmọ ni nígbà tí ò sí nǹkan kan tí ò sẹ́bí tí ò sára bàbá yìí ló gbà mí sílé ẹjọ́ ẹ bá mi ṣàánú wọn àwọn ló gbà mí sílé ẹjọ́ máa ẹjọ́. bẹ́ẹ̀ ṣe ń wò mí ìyá fọ́jú ni mímí ìrí ìràn mi ìrí nǹkan kan ẹjọ́ ẹ ṣàánú wa. nígbà tẹ́ wàá rí ìràn báwọn náà ewọ yín débi kékeré wa máa kúnlẹ̀ kẹ́ máa bẹ̀bẹ̀ àbí irú ìsọnu wo gan nìyá irú ìsọlẹ́nu wo leléyìí nítorí Ọlọ́run. ẹjọ́ ẹ ṣàánú wa. àwọn náà gbà yín sílé tán bọ̀ yín wọ́n bọ̀ tún bá já àmọ́ mi èmi in fact gbogbo orú nǹkan yìí onísọlẹ́nu lẹ́yìn èèyàn o ẹ wo madam irọ́ ẹ má wọ̀rí ẹ má dàra yín láàmú ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ màmá ọlá aṣọ léegun jẹ o ẹ jẹ ọlá ẹni tẹ́ ẹ mú wá firstly wọ́n lórúkọ àwọn ń já Àṣàbí lórúkọ tèmi náà o so olórúkọ mi ni wọ́n mo tún wá wo condition wọn pé bọ́n ṣe wà yìí ẹ má tẹ́wọ́ tí wọ́n ní mo rò ẹ́ gbàgbé ẹ má tẹ́wọ́ gbogbo ojú àánú tẹ́ ń ṣe yẹn mi rí tiyín madam tiyín ni mo rò ó because ẹni tó bá dí ọ̀nà àti jẹ àti mọ ẹlòmíì Ọlọ́run náà máa dí ọ̀nà tiẹ̀ tiyín ni mo rò nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn máa ń pe àwọn ọlọ́pàá wọ́n máa fi ọkọ yín sílẹ̀ lénìí so madam Àṣàbí ẹ ṣe. ẹṣin yẹn kò máa lẹ́bi o. mò ń jáde lọ́nsìn ló ṣe mò ń kúnlẹ̀ ò fẹ́ rí mi kí ló ṣẹlẹ̀. mi má bínú mà mi ì fẹ́ sọ̀rọ̀ yẹn nulẹ̀ lójú àti ṣe mí lóore ni ìgbà tẹ̀dẹ̀ ní ẹ̀ ń jáde ni mo ṣe wò pé màá láǹfààní àti sọ̀rọ̀ yẹn fún yín ẹ má bínú mà. Nípa ọ̀rọ̀ góòdù tẹ́lẹ̀ ń wà ní mà. So kí ló ṣẹlẹ̀ ṣé ẹjọ́ mọ̀ ń pa ẹ̀ ní ìwà àti Bọ́lá hàn. rárá mà ó yẹ kí mi kì í jalè nǹkan tó ṣẹlẹ̀ ni pé àǹtí ṣe mí lóore ni wọ́n kó góòdù yẹn
sínú báàgì bàbá dry cleaner yẹn wọ́n láwọn fẹ́ fi dáhùn sí lọ́rùn wọ́n láwọn ò fẹ́ rí bàbá ní sàkání àwọn torí ẹ̀ lọ ṣe fẹ́ fi dáhùn sí ṣé lọ́rùn. ó wà òkè ṣá ṣé nǹkan tó ń sọ yé ẹ ọmọ tèmi ó kó góòdì mi sínú ẹrù bàbá ṣó pọ́síbù ṣá. bẹ́ẹ̀ni mà àwọn ló sọ fún mi fún àwọn páwọn làwọn kó síbẹ̀ àwọn jẹ́wọ́ fún mi. àǹtí sílífà ṣé ẹ mọ̀ ní tí mo fi pè yín wá síta. ẹ wo ẹ̀tẹ́ ìtì ń dáadáa kí ẹ gbé mo nǹkan tí mo fẹ́ sọ fún yín. mo láìkí yín gan o kò dẹ̀ sí reason méjì ju pé ẹ máa ń respect mi ẹ dẹ̀ máa ń pọ́n mi lé ẹ wá gbọ́ mi dáadáa ṣé ẹ rí ìjọ tẹ́ bá ti ṣe tẹ́ bá ti respect mi nǹkan tí bá ní kẹ́ ṣe tẹ́ bá fi lè ṣe ẹ wò ǹjẹ́ ẹ̀yin máa kúrò nílẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín jẹ́ fún ní example ṣe bí bàbá jẹ́gbọ́n tó wà báyìí. bẹ́ẹ̀ni bàbá yẹn ló ṣe tí bá pè lẹ́yìn kan báyìí á dá mi náà 10 times. yes if not á ti lọ màá ti jáwèé fún. ṣé wàá rí dry cleaner tá a máa ń lò èmi tí mo kó bá bàbá yẹn lélẹ̀ èmi ni mo pín olè wájà èmi náà ni mo ti pín olókòkò wà mọ́. bàbá yẹn bó ṣe wà yẹn kò kí ń respect mi tí bá ní kán ṣe nǹkan àwa ní ṣé mo jẹ́ gbẹ̀ẹ́ ni ṣé mo ṣe kinní kan ni èmi gan wá jẹ́ kó yé wọn pé mo wá fi àgbà mo fi hàn wọ́n èmi ni mo kó bá wọn ṣé wàá fẹ́ gbọ́ ìjọ tí n bá ti ṣe nǹkan báyìí tẹ́ ẹ̀ bá ti ṣe ìjọ yìí máa parọ́ fún mọ́mí pé ṣe kan mọ́mí dẹ̀ máa lé yín kúrò nílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àmọ́ àti ṣe mí lóore ìtẹ̀dẹ̀ wá ṣe ìdè tí wàá pọ̀ jù. ẹ gbé kọ́ ẹ ti ń bẹ̀rẹ̀ o bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o ṣé mo ní kí advice mi ni no ṣé mo ní kí wọ́n advice mi ni ẹ ti fẹ́ máa kọjá àyè yín o àti sílífà ẹ ṣú ara yín ẹ má kọjá àyè yín o mo ní kí n wọ́n yín ni o. ó dẹ̀ wá nú léyìí láti jọ́ yìí orí adúrú ìyà tí mo fi jẹ bàbá yìí orí gbogbo nǹkan tí mo fi ṣe bàbá yìí lẹ́yìn tí mo ní kọ́ nà wọ́n lánàá pa mo tún lọ fọlọ́pàá gbé wọn èmi ni mo tún padà lọ bẹ́ẹ̀lì wọn ní station mo tún wá lé wọn lẹ́nu iṣẹ́ ìwọ ọmọbìnrin yìí ṣé nǹkan tó ń sọ dá ẹ lójú. mọ́mí ó dá mi lójú mà ẹ̀rù ló ń bà mí mi ìfẹ́ jẹ́ kó gbàjẹ́ lẹ́nu mi ni àmọ́ ẹ̀rí ọkàn jẹ́ kí n sùn gbogbo ìgbà tí bá ti ronú bàbá yìí àyà mi máa ń já ẹ̀rí ọkàn jẹ́ kí n sùn mi ìdẹ̀fẹ́ jẹ́ kó lọ ṣe nǹkan níta débi tó máa mú àti ṣe mí lóore torí mo mọ̀ pé àwọn nìkan náà ní lọ́wọ́ yín mọ́mí. ọ̀rọ̀ tó sọ yìí bí orí mi ń gbóná lọ́wọ́ máa wọnú lẹ́ǹsì máa lọ bá ṣe mí lóore yẹn. mọ́mí ẹjọ́ náà ẹ máa sọ pé mi ni mo sọ fún yín mà ẹjọ́ náà. ṣó wà ókè ìṣá ó sọ nǹkan fún mi ládùúgbò ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí kí n má sọ pé ìwọ ló sọ fún mi olóòfẹ́ kan gbàjẹ́ lẹ́nu ẹ̀ òkè yẹn lọ bá ṣe mí lóore inú ilé yẹn mò ń padà sí ṣe mí lóore tó fẹ́ kó mọ̀. ṣé wọn ò ní yọ mí kúrò lẹ́nu iṣẹ́ báyìí. olúwa ṣe mí lóore sọ fún mi pé irọ́ ni ọ̀rọ̀ yìí o gbójú ẹ̀ sókè kó sọ fún mi pé irọ́ ni ọ̀rọ̀ yìí o ṣeun tó tó yìí tán ìwọ ọmọ yìí ó ṣe eléyìí tán ó pa dúró rọ yìí ó jẹ́ kí n fi ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí jẹ bàbá oníbàbá ó jẹ́ kí n fìyà jẹ ní ẹlẹ́ni. But mom, why are you talking like this now? ọ̀rọ̀ yìí ṣáà ti pẹ́ ọ̀rọ̀ tó ti lọ tẹ̀ tí wọ́n ń raise issue yẹn again. gbé gbogbo ẹnu ẹ sàn ọ̀rọ̀ tó ti pẹ́ ṣé wọ́n ò mọ̀ pé yan ogún ọdún a máa jóni lọ́wọ́ ni ìwọ ń tiẹ̀ kí ni mo tiẹ̀ fẹ́ rí sọ sí ẹ ná àdàgbà jẹ́ra òfù àdàgbà má dànù ó gbé adúrò ọ̀rọ̀ yìí sínú ò lè sọ fún mi ṣe mí lóore ló gbà ẹ́ síṣẹ́ ni ṣé òun ló ń sọ sálárì fún ẹ o ní ò fẹ́ lùzì iṣẹ́ ẹ ṣé ìtò wa ṣe fún mi ló dáa ṣé mi lórí o fẹ́ pa mí lélẹ́yìí o fẹ́ pa mí má yẹ kankan ẹ̀yìn ọkàn mi kí ni mo tiẹ̀ ti fẹ́ rí bàbá yìí ná ẹ̀ṣẹ̀ yẹn orí ìwà àti ẹ̀lú wà bẹ́ẹ̀ ni èmi aláàtìṣe mi ló máa mà ti ṣe ara ẹ̀ torí mi ì lè jẹ́ kó bà tèmi jẹ́ mi ì lè jẹ́ kó fọ́jú ọkàn mi o màá mọ̀ nǹkan tí màá ṣe sí kọ́kọ́ kí ni kúrò wájú mi. wọ́n ní kẹ́ máa lọ. ok máa wọ̀ rí bí tí mò ń lọ gan mi tiẹ̀ lọ mọ́ o. àní rọra ilé ayé ni wọ́n ń pè bí o àní rọra sẹ́wọ̀n ilé ayé ni wọ́n ń pè bí o. ọmọ ilé máa fún wa gbàgbọ́ ọmọ ẹni ní ìlọrọ ọmọ yìí o bá tiẹ̀ lójú ṣèbí màmú mi tí mo fẹ́ wọ́n mọ́ sí ojú dà tí màá fi rìn lọ́wọ́ mọ́ mi.
kẹ́ bí ilẹ̀ wà lẹ́ ń sunkún mo ti wá yín lé oúnjẹ yín ti rẹ́dì tí mo ti ṣe sílẹ̀ kẹ́ wá jẹun má sunkún mọ́. ọwọ́ mi ò gbé síbí bẹ́ẹ̀ jẹ́ lẹ́nu mi ò oúnjẹ ṣebí Yorùbá náà ló máa ń pòwe pé ọmọ ẹni kú ó sọ́jọ́ ọmọ ẹni ń lọ ọmọ mi ti nu báyìí mi ìrọmọ ojú ni mo ní tí màá fi wọ́ ọmọ yìí débi tí màá mọ bí tí màá wọ́ ọmọ sí dádì sọ pé àwọn ti lọ sí police station ó ti lọ káàkiri ọ̀rọ̀ ọmọ mi ṣé mi tí mi ìwà ríran mo fẹ́ pé mo fẹ́ wọ́ ọmọ ọmọ mi ò. ẹ má ṣe ra yín léṣe sí wa lọ́rùn ọkọ mi ti lọ sí police station mo dẹ̀ ní ìgbàgbọ́ pé wọ́n máa rí i. ẹ wọ ọmọ lọ mi ìnẹ́bí mi ìnára ẹ̀yin nìkan náà ni mo ní ìwọ Ọlọ́run mo má fìyà méjì jókòó gbẹ̀mí ìwọ Ọlọ́run Ọlọ́run ṣàánú mi o ọmọ mi o. a sì máa rí i a sì máa rí i ó kàn rí bẹ́ẹ̀ ni òun gan bóyá kò mọ̀nà lé ni a sì máa rí i. má sunkún mọ́ ẹ̀rọ ọmọ yín wá lọ jẹun. ọmọ oúnjẹ kọ́ ló bá mi yí o mọ́ mi. ojú mi o ojú mi o ojú mi ẹ pẹ̀lẹ́ ní ìbáyìí ọlọ́mọ là ń tó wọ́n tó ojú báyìí ojú mi o ó ta mí ẹ bá ń fẹ́ ẹ bá ń fẹ́ ẹ bá ń fẹ́ ẹ pẹ̀lẹ́ ojú mi ẹ pẹ̀lẹ́. Lẹ́mọ̀ lélẹ̀, ọdún tẹ́sọ̀ fred, ọdún ìdí fẹ́ kọlọ̀, mọ́bí. ọjọ́ tí ẹ rè ǹlẹ́ ìyá Lọ́ndọ́nà ojú àbẹ̀rẹ̀ inú mi dùn gan ni. àwọn àgbà bọ̀ wọ́n ní tí oúnjẹ bá ti kúrò ní ìṣẹ́bùṣe kò tán síbẹ̀ o láyé ìsìn tí a bá ti ríbi tá à ń gbé tó jẹ́ tiwa ń gan níṣẹ́ bó ṣe torí a lè fi inú ẹ̀ rẹ́ǹtì ká máa fowó jẹun. Come. àṣẹ Èdùmàrè. Ngàníkó sábùjá lọ́rùn ọpẹ́ ibi abágungi ṣòun náà bá sọ ẹni tó bá létí ẹ jẹ́ ká wọ́n sọ. ìyàwó mi kí ló ti rí ilé tí mo fi hàn ẹ́ yẹn. inú mi dùn ayọ̀ mi kún ẹ wò ẹ ṣeun gan ni o ṣé tí mo rí ilé yẹn báyìí mo ní yes àdúrà mi gbà tí mo ti ń gbàdúrà fún láti ọjọ́ yìí ni Ọlọ́run dẹ̀ ti wá ṣe Olúwa ẹ ṣeun ẹ ṣé mo dúpẹ́ o ọkọ mi ẹ ṣé o mi ní wá yín tì ẹ pẹ́ fún mi o ànírógun ẹjọ́ ànírógun wàhálà ìdààmú nílé yìí mọ́ gbogbo ẹ ti dópin lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. You see, when the beauty of money is spending. Ṣòro ọkọ tó bá lówó tí ò tọ́jú ìyàwó ẹ̀ tí ò tọ́jú ẹbí tí ò tọ́jú ara ọkùnrin burúkú ni. Ẹni o ọjọ́ tí ẹ kí ló ti rí sí. dádì wa ẹ̀wù ńgbà tí màá rí ilé yẹn inú mi dùn ṣé gbogbo nǹkan tẹ́tí ẹ̀ ń ṣe fún mi kò ń ṣe nǹkan tí mo tiẹ̀ ní lọ́kàn it's not even what I even expecting
ẹ wò ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni o mo mọ̀ lóore o ṣe wá rí àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà o lágbára ọlọ́bí tẹ́ tí wàá mu tẹ́ fi ń tọ́jú wa tínú wa ń dùn ó máa pọ̀ sí ni ẹlẹ́dàá bá wọn máa túbọ̀ máa pèsè fún yín ni o ẹ wà ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹ ní fàìsàn lògbà lágbára ọlọ́run àníwá yín sì láàrin wa o tẹ́ bá ṣe é mu báyìí ẹ máa rí ni lágbára ọlọ́run ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni. My dear ṣe rí pé ọmọ dáadáa lọmọ yìí ó mọ rẹ now listen má fi ìyàwó mi ṣeré o. That is the brain behind my success. So má ṣe dáadáa sí ìyàwó mi ìyá ló jẹ́ sí ẹ. Ìwọ náà tọ́jú àbúrò ẹ o. Kó tọ́jú ọmọ ẹ. Ọmọ kúkú ẹ dà. Àní rọra ilé ayé ni wọ́n ń pè bí òwò. Kí ló ṣẹlẹ̀? Àní tí ọkọ mi tó bá raṣọ fún mi ó máa ra tóbìnrin yẹn o ìyẹn kéré o tó bá ra bàtà fún mi ó máa ra tóbìnrin yẹn o á dẹ̀ jẹ́ ká méjèèjì rí báyìí kòrókòrò pé kan náà lòún ra fún wa ìyẹn tún wá kéré o ló bá kó wa sínú mọ́tò a bá máa ń lọ a máa tó débẹ̀ a máa tó débẹ̀ nígbà tá a débi ilé ńlá kan báyìí ilé yìí máa fáyín o ìyá bá bọ́ọ̀lẹ̀ ló bá ní ilé tèmi nìyẹn o inú mi dùn ọ̀rẹ́ mi ayọ̀ mi kún ló bá tún yá lóní ká tún wọnú mọ́tò ká bọ́ síwájú gẹ́gẹ́ ló bá tún ní eléyìí o tí obìnrin yẹn ni. ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ ń dúbọ̀ lóòótọ́. ṣé o rí pé tèmi bá mi. mo wá jókòó mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí wá tojú sú mi o torí àmúṣe ní kí tètè yá pé kó là mí lọ́yẹ̀ o ó ti sú mi pátápátá. ọ̀rẹ́ mi ìmọ̀ràn owó ló tún fẹ́ jẹ́ kí n gbẹ̀ ṣé wo mọ̀ pé ohun tó ti lè mú ọkọ ẹ tó ti ń raṣọ kan náà fún wa àtìyàwó ẹ tó ń ra bàtà kan náà fún wa àtìyàwó ẹ bàbá ń bá rí ẹ ó tún wá kọ́lé oríṣi méjì ilé alájà méjì nìkan tán ó tún wá pín fẹ́yìn méjèèjì ó ti gbàyàwó nìyẹn. mo kọ́ rí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́. a ló ti gbàyàwó. gbàyàwó. kí ló ń sọ yìí. pẹ̀lú ìyà tí mo bá Gbọ́láhàn jẹ kò jọ. sórí ọ̀rẹ́ mi nǹkan tèmi máa sọ fún ẹ nísìnyí ni pé o ní láti sọ di ààrẹ o bí bẹ́ẹ̀ kọ́ ọ máa gbé nǹkan gbẹ̀yìn o. ayé ó ṣe wọ̀. ọ̀rẹ́ mi o èmi máa sọ fún ẹ ohun tí mo ní owó tí mo ní tí mo lè yá ẹ nìyẹn tó bá jẹ́ kán gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́ ìwọ ló mọ owó nítorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò gbàdúrà rú ẹ̀ fún ẹ kán gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́. láyé kò tẹ́lẹ̀ tó lè gbọ́kọ mi. advice tèmi lè fún ẹ òun ni pé ìwọ ló máa mọ bó ṣe máa ṣe rẹ̀ tó bá ti sọ fún tó bá jẹ́ pé lady yẹn ó lè tó bá ti sọ pé kó gbọ̀nà báyìí tó bá ti lè gbà bẹ́ẹ̀ àbí gbogbo tó bá ti sọ fún kó máa tẹ̀lé ẹ lẹ́yìn fine. ilé ayé ni wọ́n ń pè mí. Àṣàbí ṣé yẹ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú ọwọ́ tí mo fi mú ẹ nínú ilé yìí àjọ ń jẹ àjọ ń mu tó bá tẹ̀ jẹ́ pé màá jẹ́ à ń fẹ́ ò tí ẹ lè bù mí gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe mú ẹ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ baálé mi á raṣọ fún mi á rà fún ẹ wọ́n á ra bàtà fún mi wọ́n á rà fún ẹ. mọ́mì kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kò jẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń ro yìí níwájú ọlọ́run tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́. ẹlẹ́dàá yìí tó ọlọ́run jẹ́rìí mi èmi àtọkọ yín á fẹ́ ra. láàrin mi àti ẹ wojú mi sọ fún mi o like my dear abo like ẹ. lóòótọ́ ni dádì wa kẹnu ìfẹ́ sí mi o nípa àwọn fẹ́ fẹ́ mi mo á sọ fún dádì pé ẹ wò dádì tó bá ti ní ọwọ́ mọ́mì nínú kó jẹ́ pé mọ́mì gangan ló máa wá fọwọ́ ara wọn fà mí lẹ́yìn lọ́wọ́ mi ì ṣe ọ̀rọ̀ ìfẹ́ kó tiẹ̀ má bá mi sọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ fóòtẹ́ lè ṣẹlẹ̀ láàrin mi àti wọn rárá àtọ̀ nǹkan tí mo sọ fún dádì nìyẹn. torí èmi rí tó bá ra nǹkan fún mi á rà fún ẹ tó bá ra kọ́lé á tún kọ́lé fún ẹ so kí ló tún kù
mo ti gbàyàwó nìyẹn. ṣùgbọ́n mi lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́yìn òun lẹ́rú ṣe ń bà mí kó má dàbí pé mo dalẹ̀ ṣé nǹkan tí mò ń sọ yé so àmọ́ tẹ́ bá fọwọ́ sí o kò mi rò bí nǹkan tó bá di wà ń bẹ̀ mọ́ mi. okay kò sí wàhálà mo kàn ní kí n béèrè ni. Back to the basics so. Ìyàwó mi ìwọ ni mo máa bẹ̀ sórí àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ̀ dákun máa bẹ̀ ẹ́ ni gbogbo àṣìṣe tó bá ti ṣe kó dáríjì ó yẹ kí ìwọ náà mọ̀ wípé gẹ́gẹ́ bí ọkùnrin tọ́lọ́run ti kẹ́ ó ṣeé ṣe kó ní kóun tún nà sí síta láti fẹ́yàwó kejì kódà tó bá tún rí owó ẹ̀ tún pọ̀ sí àti lọ fẹ́ kẹta àmọ́ mistake kan ló ṣe tí èmi rí ó yẹ kó pè ẹ́ kó bẹ́ẹ̀ sọ kó tó gbé ìgbésẹ̀ yẹn wọ́n máa ní can the two work together except if they agree both of you need to agree unfortunately kò ṣe bẹ́ẹ̀ dákun máa bínú ṣùgbọ́n máa bínú sí ó ti mọ gbogbo àṣìṣe ọmọ Gbọ́láhàn mo jáyé ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ẹ̀mẹ́ta lẹ pè mí. dákun gbogbo àṣìṣe yìí má jẹ́ ó ṣẹlẹ̀ mọ́ bóyá bẹ́ẹ̀ ìyàwó ẹ̀. ẹ má jẹ́ ó bẹ̀ mí o ẹ má jẹ́ ó bẹ̀ mí rárá ẹ má jẹ́ ó bẹ̀ mí. ọkọ mi ẹ wo oríkùlẹ̀ mo wà gbogbo ń tẹ́ sọ pátápátá ni mo gbọ́. dìde wa màá máa rí yín bá ẹ ṣe. ọ̀rẹ́ mi gbogbo nǹkan tí àwọn dádì ti ń sọ látàárọ̀ ó ti tó kó dáríjì wọn agídí ẹ̀ ti pọ̀ jù ọ̀rẹ́ mi jọ̀ọ́ bá mi dáríjì wọn Ọlọ́run bá mo fi bẹ̀ ẹ́ ṣùgbọ́n. ìyàwó mi. I'm sorry. Ẹ wo, ẹ má bínú. Àgbékẹ́! Bọ́dá mi, mò ń bọ̀. Come here. Ṣé mo bó ti pẹ́? Come here. Square one. We are back to the basics. So. Àrìn mélòó lẹ́nu máa lè sọnù ojú Mario. It's time to learn it hard. Àjọ náà. Àjọ òde ìjọba sì lọ náà. Èmi mọ kókó ń pa ẹ̀. Èmi mọ kókó ń pa ẹ̀. Wọ́n bí gbogbo kan ni mo gbà o. But kí ọ̀ máa ní òótọ́ ọ̀rọ̀ mo gbà. Ṣé bí ṣe ń lọ yìí tí bá jáde padà? Òde jọ. Tí bá dé padà tí n bá rí ọmọ obìnrin yẹn you're gonna bring the soup. Wọ́. Jọ máa lọ my dear, máa lọ bí kankan. Now tell me where is she? Ìmọ̀ kankan pẹ́ jọ wọ́n jẹ́ kí ìfàjà wà jọ ọkọ mi. Come. Wọlé kẹ́ tí mo mú dání ó yá gbà kó fi búra tí o bá fi búra tó búra èké tó dẹ̀ mọ́ ń pa ẹ̀ ó máa já wèrè instantly ni. Èmi ò lè gbà èmi ò lè gbà. Tell me where is she? Mi mọ nǹkan kan pa ẹ̀ mi mọ nǹkan tẹ́ ń sọ. Níbo la ṣàbí wà? Èmi ò mọ ibi tó wà mi mọ nǹkan kan pa ẹ̀. Ó mọ ibi tó wà. Mi mọ nǹkan kan pa ẹ̀. Now, tell me, níbo ni Àṣàbí wà? Talk! Inú kò lè fà ní.
ẹ̀yin náà kọ́ lè fa ní ṣe kó rí bẹ́ẹ̀ ni nígbà tẹ́mi àti ìjọ wà láti bẹ̀rẹ̀ ẹ gbé gbogbo fẹ́mi ẹ gbé fún ẹ ń fẹ́ lẹ́yìn ẹ jẹ́ kẹ́mi mọ̀ nǹkan kan pa mi ò mọ̀ nǹkan kan pa o mi ò mọ̀ nǹkan kan pa. mi ṣe nǹkan kan fún mi ṣe nǹkan kan fún. Talk to me now. Kí ni o ṣe fún? Wá ṣe. Mo kàn rán àwọn kan pé kán bá mi ṣètò ẹ̀ kán ṣojú ẹ̀ ni. ṣé o ti rí picture tí mo fẹ́ ṣe? Yes, mo ti rí. Woman yẹn gangan nìyẹn. Òun gangan nìyẹn wọ́n pé méjì. Tó bá ti lè ṣe clean job fún un. Máa surprise. Clean, no traces, nothing. Àìmáyé ẹ̀ lẹ́nu máa jọ ẹ́ lójú. Ṣé níbo náà ti ń ṣerú ẹ̀? Mo ṣe ọbẹ̀ ọbẹ̀ jiná tán wá dé o fẹ́ jókòó tì í. Kò possible now. Èmi àti ọkọ mi jẹ ìyà a jẹ ìyà. Ó dẹ̀ dé ó fẹ́ jẹ gbogbo ọrọ̀ ẹ̀ ó fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́. Ó ti gbọ́kọ mọ́ mi lọ́wọ́ now. So I just have to do it. Mo gbọ́dọ̀ ṣe ni. Madam, ṣé rí gbogbo nǹkan tẹ́ sọ pátá gbogbo ẹ̀ ló yé mi. Ṣé rí mi tí àwọn yìí stainless lórúkọ mi kò pé méjì. Ó ní kékeré báyìí ní abẹ́rẹ́ ń kéré kò kí ń ṣe mímì fún adìyẹ. Ṣé rí ti tèmi ni wípé tójú bá yọjú kúrùn má yẹ. Ṣé rí owó mi yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Níjọ́ tẹ́ sọ pé ẹ fẹ́ sẹ̀ǹdẹ̀ sí mi ẹ bá mi sẹ̀ǹdẹ̀. Bí mo ṣe wà yìí ṣèbéyàn kan péré lẹ ní pé kí n pa. Èmi dé pé within 5 minutes mo ti pa èèyàn 4 dànù. Mo ti pa èèyàn 4 mo ti pa wọ́n dànù. So ẹ má worry ẹ fi ọkàn yín balẹ̀ ṣe ti gbọ́. Kò sí wàhálà. Mama ẹ gbúrò gbọ́ ẹ má worry. Sórí ti owó yẹn òun ló kéré jù. Tí ọba ṣáà ti lè ṣe iṣẹ́ yẹn tó clean tó in fact tí ó sì traces kankan wọ́n ní láì máa jọ ẹ lógun in fact máa tún tó bọ̀ owó yẹn. Kò sí wàhálà. Jẹ́ kí n mọ̀ o. Ẹ gbúrò gbọ́. Kò sí wàhálà mà. Ó ṣe máa dìá. Àwọn obìnrin mi bàjẹ́ ṣá. I'm sorry. I'm so sorry. You killed her! You killed our wealth. Ṣùgbọ́n pé ọmọbìnrin tó pa ẹ̀ ò ní sọ́ọ̀tù nǹkan tá a rí. My baby. Hey, that's my girl. How are you? Where is the mommy? What about grandma? Okay. Come, take. I bought sweet biscuit for you. Yeah? Let's go and buy sweets. Gbọ́láhàn Gbọ́láhàn ọmọ Gbọ́láhàn ẹ̀mí ló mọ̀ pé ọ́ torí rẹ̀ kò kíra rẹ̀ kíra rẹ̀ kú oríire. Ṣé pé mo máa lówó? Ṣé pé mo máa lówó àbò tí lówó?
Orí mi ẹlẹ́dàá mi mà dúpẹ́. Ìjọ bẹ́ẹ̀ owó ní ìbẹ̀lẹ̀kẹ̀ mi. Torí púpọ̀ ní àwọn èèyàn mìíràn wà tẹ̀ pé wọ́n máa ń mú ẹran ajíyọ̀ wá láti bá fi ṣe nǹkan ètùtù tí kò kì í jẹ́. Àmọ́ ìtúwọ̀ mú wáyé. Orí rẹ̀ sọ̀rí. Orí rẹ̀ sọ̀rí. Kúrò àdínkù ìlú ẹ̀kọ́ sí. Ó ti dolówó. Bàbá, are you sure of what you are saying? Àmọ́ kan wà bẹ́ẹ̀ o. Ó ní kìlọ̀. Ẹ̀bẹ̀ ni àwọn kìlọ̀ kan so mọ́. Nípa àwọn kìlọ̀ tó so mọ́ ni pé ọmọ tá a fẹ́ lò yìí tá a bá ti lò tán ojú ìyá rẹ̀ ó là. Ojú ìyá rẹ̀ máa là. Àmọ́ tó wá wà ń bẹ̀ ni pé ikú ìyá rẹ̀ kò gbọdọ̀ tọwọ́ rẹ̀ wá o. Ikú ìyá ọmọ tá lò yìí. Kò gbọdọ̀ tọwọ́ rẹ̀ wá. Àkìlọ̀ kí n fẹ́ pa fún. Tó bá rí ọmọ náà tó bá lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ọ̀la rẹ̀ yóò tó máa pọ̀ sí ni. Bàbá ẹ jọ̀ọ́ o, iṣẹ́ ń jẹ́ kó yé mi sí pé afọ́jú tó ń gbé lọ́dọ̀ mi ká lu ọmọ ẹ̀ ojú rẹ̀ máa là. Tí bá wá fẹ́ owó mi àwa pọ̀ sí bàbá mi fẹ́ ojúlọ̀ mú ń gbọ́ ajéǹgbò ògùn gbọ́ mo ti fẹ́. Ènìyàn ló dẹ́sìn lóró lẹ́sìn bá yà di gbòlúgi gbòlúgi lẹ́sìn yà sáyé ajẹ́bọ̀sílẹ̀ ní lẹ́yìn yẹn àkọ́kọ́ tó pọ̀ àdìyàn rárá ilé ayé ni wọ́n ń pè bí o àdìyàn rárá sẹ́wọ̀ ilé ayé ni wọ́n ń pè bí o àdìyàn rárá sẹ́wọ̀ ilé ayé ni wọ́n ń pè bí o. Ẹgbà tó dúró tó fẹ́ máa jà sí ẹ̀. Ẹ bọ̀ ó sọ fún mi ká ló sọ pé lè fún mi ní ní ṣe nǹkan tí mo ṣe. Àìmá sọ fún ẹ, it is part of the sacrifice. Tó wọ́n ní mo gbọ́dọ̀ sọ fún ẹ̀dá lọ́nkàn. Now, ó ti dá padà sí square one. Tí nǹkan tá a lè ṣe dáná sí ní ìkẹyìn. You ruined our life. You ruined our life. Ẹ má bínú sá, ẹ jọ torí Ọlọ́run. Mi ò mọ̀ pé ẹ ti lajú kọjá nú ayé o. Kódà àkísà tí mo gbà yìí dídà ló dà tí ẹ̀mọ́ tẹ̀sí àfikún náà lóde ẹ̀ tó ṣíjú àánú bò mí kẹ́mi náà lè máa ṣe bí ṣe ń ṣe láyé àtijọ́ ìwé náà ń gbàgbọ́ láti máa ṣe ọkàn fún òun. Ẹ wo kẹ́kẹ́ ẹ̀rí tó rí tẹ̀sán yìí mo wá fi dá yín lójú sí pé owó tájọ́ ń bá gìtá drag tẹ̀fisọ̀ sórí yìí mo máa transfer owó yẹn fún yín tó ti yé ẹni sùúrù gbọ́dọ̀ kí n wọlé kí n mú jáde. Ẹ ṣé bàbá. Ènìyàn ló dẹ́sìn lóró lẹ́sìn bá yà di gbòlúgi gbòlúgi lẹ́sìn yà sáyé ajẹ́bọ̀sílẹ̀ ní lẹ́yìn yẹn àkọ́kọ́ tó pọ̀ àdìyàn rárá ilé ayé ni wọ́n ń pè bí o àdìyàn rárá sẹ́wọ̀ ilé ayé ni wọ́n ń pè bí o àdìyàn rárá sẹ́wọ̀ ilé ayé ni wọ́n ń pè bí o. Square one, back to the basics. So, square one, we are back to the basics. So, and I made a lot of money, son, what you Mario? Son, learning the hard way. I said, Mario. Lọ́ta kò rọ́kọ̀ o sítorí owó wáíwáí èèyàn mi o sítorí ipò àìsè wáíwáí èèyàn mi o.
ilé ayé ni wọ́n ń pè bí o àní rọra ayé ilé ayé ni wọ́n ń pè bí ilé ayé ni.